kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ya Rabbi kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Saoty kí ni ò jẹ́ ká lè gbàgbé àwọn bàbá lágége tànà. Àṣesílẹ̀ Adam tànà akúrí ni ó gbàgbé yẹn o. Kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ bàbá Adam lágége tànà. Tó bá gbà tíra bàbá kí wọ́n fi kọ́ ẹ̀ńkéwù lè ní. Tó bá lọ mọ́ríkàs bàbá lọ́gbà ṣáádà lánàá àti ní. Wà á ti ká tíra bàbá àwọn bàbá lágége tànà. Wà á ṣàǹfààní mímọ́ bàbá bóyá o gbọ́ lẹ́nu èèyàn ni. Gbogbo ọ̀nà tó bá rìn ní wàbá ọwọ́ bàbá lágége tébà. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Special request ṣáni bàbá téèyàn bá fẹ́ bírú ẹ̀ o. Kí sọmọ ká súnmọ́ ìyàwó kó bímọ wọn ń tọrọ ẹni. Bàbá tó bí Adam tàná àwọn ni wọ́n lọ sọ́dọ̀ àfa. Sheikh Adamu Alánàmú báwọn ń fẹ́ kí wọ́n máa pa wọn. Bísàmù kẹta máa wọn àfa. Alánàmú ló sọ fún bàbá bákí tó bí Adam tàná bó ti kọjá ohun tó ń rore. Tọrọ fọmọ kò ní jẹ wọmọ ọmọ òun bí mo ṣe ń wòye. Ó tí ibi kó dá òyìn fẹ́ ìyàwó tó máa bírú ẹ̀fọn. Ìyá mi ló lè bímọ àmì wàá kúrò lórílẹ̀‐èdè yìí. Abímọ akọ bímọ obìnrin kó tó bọ́kùnrin Adam tàná tó bá bí tán kó pọ́dún mẹ́sàn-án kó tó gbé wá sílùú Ìlọrin. Special request Adam tàná ní special need Adam tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Iṣẹ́ bàbá lágége tèmi kò lè jẹ́ àgbàgbé Ádámọ̀ tàná. Ó bàbá Ádámọ̀ tàná ó búrò bàbá lágége tèmi. Ojú bàbá lágége tèmi lójú bàbá lágége tàná. Súra bàbá lágége tèmi ní ti bàbá lágége tàná. Ìṣe bàbá lágége tèmi ìwà bàbá lágége tàná. Mímọ̀ bàbá lágége tèmi júwe bàbá lágége tàná. Ọmọ bàbá lágége tàná ní bàbá lágége tèmi. Kẹ́ bàbá lágége tàná ṣọ́ bàbá lágége tèmi o. kẹ́ bàbá lágége tànà ṣọ́ bàbá lágége. Ọ̀nà tó gbà ń bímọ lànà dèní tó dáná bí bàbá. Àtọ̀tẹ́sìn fi bí tiẹ̀ ṣe mọ̀ pé àtọ̀ eré sani kíkan ni. Àgbófin bí tiẹ̀ bàbá tó bí bàbá lágége tàná. Dáyì ni wọ́n ní ìròyìn olùpèpè sọ́nà lànà. Abdul Baki ni ọmọ àbí Abdullahi ló bá Abdullahi. Baki yẹn ló bí Adam tàná tó bí bàbá lágége tèmi. Wàásà ní Baki lọ nílùú bẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك على سيدنا محمد الأمين الحق المبين الذي يدعو إلى صراط المستقيم وعلى آله وصحبه أجمعين وعلى كل من والاهم بإحسان إلى يوم الدين أما بعد أدوبة لدولهم Ọlọ́run tí ó ní Islam tó kádàrá pé káwa náà pẹ̀lú ẹni tí ó máa ṣe Islam eléyìí náà tó nínú tí èèyàn máa dúpẹ́ nínú oore lọ́dọ̀ Ọlọ́run. Oore Islam yìí oore kan tó lágbára tí ò lẹ́gbẹ́ ni. Ọba tó pè wá mùsùlùmí tí ṣe yí pé wọ́n ń tì wá gọ̀ọ́gọ̀ọ́ pẹ̀lú tipátipá tó já sí pé a mọ ibi tó yẹ ká yà sí. A mọ èyí tó tọ́ nínú ọ̀rọ̀ kọ́lọ̀ ń jẹ́ àtúbọ̀ mọ́ a sì mọ èyí tí ò tọ́ nínú ọ̀rọ̀. Ọlọ́run ṣàánú wa à ń lo làákàyè tá a lè fi gbé ọ̀rọ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ti ń fẹ́ kẹ́dà rí àwa náà rí bẹ́ẹ̀. Eléyìí náà lọ́ba tí à ń dúpẹ́ fún torí pé bọ́lọ́run ọba wa ti ṣe wá nù. Sọ wá tọrọ ìkẹ́gẹ́ fún Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹni tá a ránṣẹ́ tí ò ṣiṣẹ́ jẹ́. Torí pé gbogbo èèyàn lè rán yẹn iṣẹ́ kó ṣiṣẹ́ jẹ́ àmọ́ kì í ṣe irú tànàbí Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ànábì Ọlọ́run tó kù. Ó jíṣẹ́ ó sì ríṣẹ́ náà jẹ́ kò ṣiṣẹ́ náà jẹ́ ó jẹ́ dáadáa fún èmi rẹ. Eléyìí náà tó ore pé ànábì tó wá jíṣẹ́ fún wa yìí kì í ṣe ànábì tí ò mọṣẹ́ jẹ́. Ànábì tó jíṣẹ́ tó mọṣẹ́ jẹ́ ni. Eléyìí náà ni ó máa jẹ́ ká máa tọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa ànábì wa ẹni tó fẹ́ràn wa ju àwa gan fúnra wa lọ. Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó fẹ́ràn wa púpọ̀ dé gbogbo ojú kòkòrò ànábì náà ni pé báwo la ṣe mọ Ọlọ́run
báwo la ṣe gbà fún Ọlọ́run, báwo la ṣe súnmọ́ Ọlọ́run, báwo lọ́lọ́run ó ṣe yọ́nú sí wa, báwo la ṣe ní rí ìbínú Ọlọ́run sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run bá wa kí ànábì náà kó sì bá wa kí àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀. Ànábì yìí ẹni tó wáyé wá pèpè ni, kò sí nǹkan míì tó wáyé wá ṣe kọjá pé wá pé àwọn èèyàn sí t'Ọlọ́run, ó wá pa àwọn èèyàn lórí ká lè máa ṣe Islam. Iṣẹ́ yìí náà lànábì náà ṣe tó fi jáde láyé fún odidi ọdún 23 gbáko tá a fi ń sọ Al-Qur'ani kalẹ̀ fún, tí ò rójú èyí tí ó máa jẹ́ tara ẹ̀ tó nǹkan, tí jẹ́ pé t'Ọlọ́run ọba ní náà ló gbéṣẹ́ mi. Ọlọ́run bá wa kí ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àti àwọn ará ilé ànábì àtàwọn mọ̀lẹ́bí ànábì, àwọn ará ànábì, kọ́lọ́run wá ṣíjú àánú wò wá. Àwọn àfáà táwa náà rí tí Islam fi mú wá, tí mímọ̀ fi mú wá, Ọlọ́run bá wa kẹ́ wọn látòrí Maulana Sheikhuna Adamu Abdullahi Al-Ilori wa Sheikhuna Kamaluddin Al-Hadabi, Sheikhuna Yusuf Al-Ibaji wa Sheikhuna Tajul Adab wa Sheikhuna Mustafa Zaglulu Sanusi wa Sheikhuna Mohsin Eid wa Sheikhuna Abdulatif Amoni wa Jirjisu Akodo. Allahumma irhamuhum birahmatika ya arhamar rahimin. مولانا فضيلة الشيخ حبيب الله آدم عبد الله الإلوري مدير المركز، اللهم أدم لنا عافيته يا رب العالمين. عليكم العافية، عليكم العافية، عليكم ìdẹ̀ra ẹ̀mí gígùn tó pé pẹ̀lú ìdẹ̀ra tí ò ní mú nira dání, Ọlọ́run bá wa ṣe fún bàbá náà. Gbogbo àwọn tí wọ́n ń fẹ́ràn bàbá náà lórí pé kẹ́mi bàbá náà gùn, Ọlọ́run bá wa fún yín lẹ́mí gígùn. Gbogbo àwọn tí wọ́n ń fẹ́ kẹ́mi bàbá náà kúrú, tí wọ́n ń fẹ́ kó já, Ọlọ́run dákun má gbà fún wọn. Tàwọn olólùfẹ́ ní kó gbà má gbà tàwọn ọ̀tá. La ilaha illallah bi akil ayyil qayyum. Ìwọ ọba tí máa dá ètè ọ̀tá padà sórí ọ̀tá. Gbogbo tí ọ̀tá rò lórí bàbá Lágége, Ọlọ́run bá wa dá padà sórí wọn. Kó bá wa wọlé àyà kan tó sọ fún Ànábì wípé wala yahiqul makru sayyi'u illa bi ahlihi. Ìwọ Ọlọ́run ló ní kò sí tó tọ́ sẹ́ni tí ń bá ń dètè aburú sí èèyàn kọjá kí ètè aburú ní kó máa ṣẹlẹ̀ sí. Ọlọ́run bá wa dá padà sórí wọn. La ilaha illallah Muhammad Rasulullah. Àwa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin ọmọ ẹ̀yà wa, ẹ̀yin ọ̀rẹ́ wa, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín ní gbogbo ìgbà. Látòrí Imam Abdul Fattah Izaka, Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o. Àfáà wa Àkànní, Ọlọ́run wa Tijani Ismail Ọpẹ́yẹmí, Ọlọ́run jẹ́ kọ́pẹ́ ó máa yẹ gbogbo wa. Olóko ọba díìsì, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. Nuruddin Murtala, pẹ̀lú gbogbo wa tá a ti wà lórí ètò. Aziz Zaid Wasiu Saad, Ọlọ́run ṣíjú àánú gbogbo wa. Mo kí gbogbo wa látòkè délẹ̀ wípé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Masha Allahu ta'ala. Ẹ rí pé àkọlé ọ̀rọ̀ wa yìí ó ń dá lórí ìbéèrè wípé báwo ni àdísù àfáà wa sàhábà wa àtàbà sàhábàtul jalil, as-sahabiyyu al-jalil, sàhábà tó pàtàkì, èèyàn pàtàkì láwùjọ àwọn sàhábà tí a ń pè ní Abu Hurairah radiyallahu ta'ala anhu. Báwo làdísù wọn, báwo ló ṣe pọ̀ ju ti àwọn àrólé Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam mẹ́rin lọ. Àwọn àrólé yìí gbogbo wa náà la mọ̀ wọ́n. Abubakar radiyallahu ta'ala anhu, Umar radiyallahu ta'ala anhu, Uthman radiyallahu ta'ala anhu, wa Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu. Àwọn mẹ́rin yìí a rí wípé àgbà sàhábà ni wọ́n, tí sàhábà tá a fẹ́ lè sọ yí pé sàhábà mi ò jù wọ́n lọ lọ́dọ̀ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ látorí Abubakar radiyallahu ta'ala anhu. Ọlọ́run bá wa yọ́nú sí Abubakar. Abubakar yìí ó pẹ̀lú tá a bá ń sọ pé àgbàlagbà tó kọ́kọ́ gba ìsìláàmù lọ́wọ́ Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam lọ́kùnrin, Abubakar yìí ni. Léyìí tó ń fi hàn yí pé Ànábì bẹ̀rẹ̀ dáwà pẹ̀lú Abubakar ni. Wọ́n jọ, kódà àwọn èèyàn tún fẹ́ràn Abubakar débi pé wọ́n lóhun Ànábì, wọ́n ní wọ́n jọ rìnrìn àjò ní pé wọ́n jọ wà nù gáàrù Hira, wọ́n jọ wà nù kòtò nígbà tí wọ́n ń lọ sí Medina, bó tiẹ̀ já sí pé lọ́dọ̀ tiwa kò rí bẹ́ẹ̀. Ìyẹn ń júwe bá Ànábì àti Abubakar bí wọ́n ṣe súnmọ́ra wọn tó. Ìsúnmọ́ra yìí tún wá lágbára débi pé wọ́n fi ọmọ fúnra wọn tí ń jẹ́ Aisha radiyallahu ta'ala anha. Ìtàn yìí ò pamọ́ sí wa pé Abubakar àgbà ni, tó
tó sì pẹ̀lú àwọn tí wọ́n ra àwọn èèyàn kúrò lóko ẹrú nígbà tí yà ń jẹ wọ́n. So kọ́lọ̀n bá wa yọ́nú sí wọn. Bákan náà Umar radiyallahu ta'ala anhu agbani láwọn tí wọ́n já sí pé ní ìjíkùtù Islam làwọn tá à ń sọ yìí gba Islam. Wọ́n mọ ànẹ́bì láwọn ilé pé àwọn ní kèfèrí rílẹ̀ rúbà wọn ni wọ́n lè dún màúrú má nàbà sallallahu alayhi wa sallam nílùú Makkah. Umar radiyallahu ta'ala anhu ó pẹ̀lú. Bákan náà ni a rí Uthmanu radiyallahu ta'ala anhu. Uthmanu yìí náà níbi tí àṣepọ̀ Umar radiyallahu ta'ala anhu àti tí ànábì náà tún lágbára dé, Umaru náà tún fi ọmọ fún ànábì Muhammad èyí tá ń pè ní Hafsa. So kọ́lọ̀n dákun kó bá wa kẹ́ gbogbo wọn ká lè mọ bá ṣe pọ̀ wọn bó ṣe lágbára tó bó ṣe gbópọn tó. So alhamdulillahi rabbil alamin. Bákan náà Uthman radiyallahu ta'ala anhu òun náà lára àwọn tí wọ́n gba ìsìláàmù ní méjì kútù ìsìláàmù ni, níbi tí àṣepọ̀ òun àtànẹ́bì tó ọmọ méjì nínú ọmọ ànẹ́bì ló fẹ́. Ó fẹ́ kan nígbà tí ìhun tún jáde láyé, ànẹ́bì tún wo bó ti ní tìjú tó, ànẹ́bì tó fún ní mi sallallahu alayhi wa sallam ni wọ́n fi ń pè ní Dhunurayn, onímọ̀lẹ̀ méjì. Ìkílẹ̀ àwọn mọ̀lẹ̀ ni àwọn ọmọ ànẹ́bì méjì tá fún kọ́lọ̀n bá wa kẹ́. Bákan náà Ali radiyallahu ta'ala anhu eléyìí òun jẹ́ àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba ìsìláàmù pẹ̀lú Khadija, torí pé ọ̀dọ̀ ànẹ́bì ló gbé, ànẹ́bì ló tọ́, ọmọ ànẹ́bì ni, ànẹ́bì ló rèé. Ọ̀dọ̀ ànẹ́bì ní ń gbé débi pé nínú ìtàn wọn rẹ̀ ní pé níjọ́ ànẹ́bì fẹ́ kó Mẹ́kà lọ sí Medina, Abu Ali náà ni wọ́n jọ sùn. Wọ́n jọ sùn, ó sì ní kó bọ́ sórí ibùsùn òun kó sùn síbẹ̀ kéèyàn lè mọ bí súnmọ́ wọn ṣe lágbára tó. Lára bí túmọ̀ yẹn tí wọ́n lágbára tó, ànẹ́bì tó wá fún lọ́mọ tá ànẹ́bì fẹ́ràn jù láyé àti ọ̀run èyí tí ń jẹ́ Fatima radiyallahu ta'ala anha. Eléyìí kọ́kọ́ jẹ́ ká mọ ipò àwọn khulafa'u ar-rashiduna mẹ́rẹ̀ẹ̀rin yìí, al-khulafa'u ar-rashiduna mẹ́rin. Kódà nínú ipò wọn tá a bá ka hadithu kan a rí pé wọ́n lánàá Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ́n ní láàárọ̀ ọjọ́ kan wọ́n ló ń ṣe wáàsí kan fún wa. Wọ́n ní wáàsí tá à ń sọ yìí zarafati min'a al-uyun. Látara wáàsí yẹn àwọn èèyàn bú sẹ́kún tí wọ́n ń sunkún láàárọ̀ ọjọ́ náà ka'annaha maw'izatun muwadda', látara pé wọ́n rò pé wáàsí tá Ànábì ń ṣe yìí wáàsí ìgbẹ̀yìn ni tí ò ní ṣe mí mọ́. Kí wọ́n á Ànábì ń sọ fún wọn jọ náà, lára ń tá Ànábì ń sọ fún wọn jọ náà ni wípé alaykum bisunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'di. Wọ́n l'Ànábì sọ pé súnà èmi Ànábì dọ́wọ́ yín o. Kí là ń pè ní súnà? Ọ̀nà tèmi Ànábì tọ̀ ó dọwọ́ ẹ̀yin al-umma. Kí lọ́nà tá Ànábì tọ̀? Al-Qur'an ni yóò fi Ànábì. La ilaha illallah, ká mọ lọ́wọ́n ọba mi lọ́kan, òun náà lọ Ànábì gbélé wa lọ́wọ́. Ká sì máa kírun, ká máa gbààwẹ̀, ká máa yan sàká, ká sì máa ṣe hajj. Eléyìí náà ni àwọn tọ̀ríkù Ànábì. Ìyẹn pé àwọn nǹkan yìí ìṣe wọn tá ń ṣe wọ́n yẹn súnánù ni wọ́n. Ọ̀rọ̀kọ́rọ̀ ni kẹ́nìkan máa jà yí pé òun lòun ń ṣe súnà. Mo bá pẹ́rẹ́ ló ní súnà, wàhálà ti ẹ nìyẹn. Èyí tó jù ní kéèyàn jẹ́ mùsùlùmí, tó bá lẹ́lòmí èyí ṣe ń súnà o. Tá a bá ń sọ̀rọ̀ súnà, o ò lè rí mùsùlùmí kan láyé, o ò lè rí ẹgbẹ́ kan, ìbáà jẹ́ ṣíà, ìbáà jẹ́ sùnníyà, ìbáà jẹ́ sùfíyà, ìbáà jẹ́ kí la tó fẹ́ pé náà, ìbáà jẹ́ sàlàfíyà, kódà kó jẹ́ ṣàkṣàmbàdíyà, kó jẹ́ ìkìlàṣíyà, kó jẹ́ tìjàníyà, kó jẹ́ kọ̀dìríyà, tàbí kó tiẹ̀ jẹ́ mu'tazila, àbí àbádíyà ni, kó tiẹ̀ jẹ́ ráfídọ̀, àbí kó tiẹ̀ jẹ́ khawarij, tó ní bá ìta ń pè ní ìrun tàbí àwẹ̀ tàbí sàká tàbí hajj ó bá lọ́dọ̀ wọn láwọn ìta ń pè ní ojú ọ̀nà tí ìsìláàmù là kalẹ̀ fún wa. Tá a mọ̀ páwọn ojú ọ̀nà yìí béèyàn ò bá sí mẹ́ kò sí lórí ìsìláàmù nìyẹn. Kọ́lọ́n kó dákun kó má yọ wá kó ń bẹ̀ láéláé. Wọ́n lá Ànábì sọ pé alaykum bi sunnati, ìlànà èmi Ànábì dọwọ́ yín o, wa sunnati al-khulafa'i ar-rashidin, àti súnnà ìlànà táwọn tí wọ́n jẹ́ àrólé
tí wọ́n bá fi lọ́lẹ̀. Ìyẹn pé àwọn àrólé mẹ́rin sì ni wọ́n tí wọ́n bá fi lọ́lẹ̀, kódà àwọn kan ní 5 ni wọ́n, àwọn kan ní wọ́n ju 5 lọ. Èyí tá a ṣáàmọ̀ tó gbajúmọ̀ náà ni 4. Wọ́n lá Nábì wá sọ pé addu alayha bin nawajidhi, ẹ mú dání òfin tí mo ń sọ yìí, ọ̀rọ̀ yìí ẹ dì í mú pẹ̀lú yín ọ̀gàn. Ìyẹn ni pé ẹ má jò ó jábọ́, ẹ má jò ó bọ́mọ yín lọ́wọ́ o. Ó ní fa in ta'ammara alaykum abdun abashiyyun, kódà tẹ́nìkan bá wà láta Abáṣà tó bá jẹ́ ẹrú, tẹ́nìyẹn yẹpẹrẹ, tó bá jẹ́ òun lọ́lọ́run fi ṣe aláṣẹ yín, fa alaykum bi sunnati. Tí mo ń sọ yìí ó dọwọ́ yín, ẹ mú dání dáadáa. Wọ́n wá láti Nábì sọ pé wa iyyakum wa muhaddathatil umur, ẹ wá ṣọ́ra fáwọn nǹkan tí wọ́n wà máa dálẹ̀ lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn, àwọn muhaddathatil umur, àwọn ìṣẹ̀lẹ̀, àwọn tí ó máa ṣẹlẹ̀ lẹ́yìn òfin táwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn bá gbé wá tàbí lánà táwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn bá là kalẹ̀. Ó ní fa inna kulla muhdathatin bid'ah, torí pé gbogbo ohun tó bá jẹ́ àdádálẹ̀, wọ́n lá Nábì sọ pé bídà ni, wa kullu bid'atin dalalah, wọ́n ní gbogbo wa kullu bid'atin dalalah, wọ́n ní gbogbo ohun tó bá jẹ́ bídà ni o, wọ́n láṣẹ dànù ní àánú ní, wa kullu dalalatin fin nar, wọ́n ní gbogbo nǹkan tó bá jẹ́ àánú yẹn, wọ́n ní inú náà ni. Tá bá wá wò mina dalalah náà ni asọ́njò ní pé kíkó àdísù jọ tá a kọ́ kalẹ̀ tá a kó jọ yẹn bídà tó lágbára ni, ní bídà tí ò lẹ́gbẹ́. So kódà ká má ẹ̀ṣẹ̀ wá sọ àwa tá a gbé lórí ju alukur'ani lọ tó fi wá di pé alukur'ani ò fẹ́ lọ́rọ̀ lẹ́nu mọ́. Ọlọ́run ọba tó lọ́rọ̀ gan tó lẹ́sìn gan kò fẹ́ lófin lórí ẹ̀sìn ẹ̀ mọ́, débi pé kó wá ló wá ń ṣòfin sínú Islam. Ẹ rí pé lọ́sẹ̀ tó kọjá ìkànnà ọmọ ìyá wa tí wọ́n jẹ́ lólùfẹ́ wa náà, wọ́n fẹ́ gbọ́n sí mi lójú látara pé oúnjẹ Christmas kò ṣe oúnjẹ Christmas. Mo wá ní káfà mú áyà kan wá, àfáàní laqad kafara alladhina qalu inna Allaha thalithun thalatha astaghfirullah hadhihi al-aya tamna'una an aqli ta'ami Christmas bala. Eléyìí èèyàn fẹ́ gbé làákàyè ẹ̀ lórí al-Qur'an. Adé ń sọ fún wa pé man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun. Ẹnikẹ́ni tí ó bá lè mú dájọ́ wá pẹ̀lú ntọ́lọ́wọ́n bá mi sọ̀kalẹ̀ sínú al-Qur'an yìí, alólùkọ́ tọ́lọ̀ ni. Nínú àyà kan tó tún tẹ̀lé, ó ní man lam yahkum bima anzala Allah fa ulaika humul fadhiqun. Ó lẹ́ni tí ó bá ti lè fi òfin Ọlọ́run kó fi ṣèdájọ́, ó nípò kí lolúwa rẹ̀. Ó tún tẹ̀síwájú, ó ní wa man lam yahkum bima anzala Allah fa ulaika humuz zalimun alfasikun zalimun kafirun. Ìwọ tó wá ẹni tó wá fẹ́ fi làákàyè tó fẹ́ fúnra ẹ sọ nǹkan di èèwọ̀ nínú Islam, ìwọ fúnra ẹ ti fọ́ọ̀lù sí mẹ́tẹ̀ẹ̀ta. Ìyẹn làwa ò ṣe lè lo ìdájọ́ làákàyè yẹn. Èmi ò ní báyẹn lò. Bó bá wọn ẹ kó bú mi, Ọlọ́run ti sọ pé la yakhafuna lawmata la'im. Bí èèyàn bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run kò ní bẹ̀rù èébú ọ̀tá. Àní ká má kọjá àlà wa, ká má sọ ntọ́lọ́run ò sọ, ká má wí ntọ́lọ́run ò wí. Ẹ jẹ́ ń fún yín lápèjúwe kan. Àfáwà Làbẹ́yíká di Christ, Ọlọ́run jẹ́ ogun lẹ́mi. Nígbà táfà fẹ́ fi ìdí pé lọ́dọ̀ tàwọn èèyàn lè jẹ ajá, áyà táfà mú wá tó lágbára jù náà ni kúl la ajidu. Ẹ bá mi sọ nínú Suratul An'am bóyá àyà 154 bí nǹkan ni. Ó ní Ọlọ́run sọ pé kúl ìrà Nábì sọ fún wọn pé la ajidu, èmi ò rí fíma uhiya ilayya, nínú ọ̀rọ̀ tọ́lọ́run ọba fi ránṣẹ́ sí mi. La ajidu fíma uhiya ilayya muharraman, ní tọ́lọ́run ọba ṣe léèwọ̀ ala ta'imin yata'amuhu, lórí oúnjẹ jíjẹ téèyàn ó máa jẹ. Illa àyà yìí a lò ó síbẹ̀ yẹn, àmọ́ kí ló dé tá a lò ó fún oúnjẹ Christmas? Torí pé àyà yìí náà ló gé gbogbo ẹni tí ó bá sọ yẹn náà dé wọ̀. La ajidu fima uhiya ilayya muharraman ala ta'imin yat'amu illa, Ọlọ́run tó fi exception sí, illa àyàfi an yakuna maytatan, tó bá jẹ́ òkú mbete. Illa an yakuna maytatan,
أو دما أو لحم خنزير أو فسقا أهل لغير الله Ọlọ́run fún rẹ̀ là jẹ́ ká wá bira wa léèrè ma garraka bi rabbikal karim kí wá ló ń gbé wa sọ́lọ́run tó ń gùn wá táwa náà rò pé we can talk like Almighty Allah, we can speak like Almighty Allah. Àbùkù tó ń kan bàbá wa Tinubu lọ́wọ́ lénìí tíjọba ń dàrú mọ́ wọn lọ́wọ́ yìí wọ́n bá ṣọ́ra wallahi bí wọ́n ṣe tá a fi parí ẹ̀ náà nìyí in tó kó bá wọn náà ní kalimatu ana èmi ló kàn gbólóhùn yẹn ló kó bá wọn gbólóhùn yìí ó sì ti kó bá wọn èèyàn mẹ́ta ṣáájú ó kó bá Shaitan ó kó bá Firaun ó kó bá Qarun lọ́wọ́ níjọ́ tọ́lọ́run wọn bá ń bá Shaitanu sọ̀rọ̀ Iblis pé ma mana'aka an tasjuda kí ló kọ̀ fún ẹ láti forí kanlẹ̀ lima khalaqtu bi yadayya fún tó já sí pé àṣẹ mi ni mo fi dá ẹ̀gbọ́n tó sọ ni ó ní ana khairun minhu èmi mo lóore jù lọ àná ló kó bá Shaitan ó ní khalaqtahu min tinin khalaqtani min narin khalaqtani min narin wa khalaqtahu min tin ó dá mi látara aná ó dá látara rẹ̀ àná èmi ló kó bá Shaitan níwájú Ọlọ́run àná ìmọ̀ kó bá yẹn ni kéèyàn máa fọwọ́ gbáyà kó má fi tọ́lọ́run kún bàbá òró níjọ́ náà pé Ọlọ́run ní mọ́ bá yẹn ṣe bàbá fọwọ́ gbáyà ní èmi ló kàn Ọlọ́run sì ní sọ pé a sọ pé ó kàn ọ́ àmọ́ yóò dàrú mọ́ lọ in tí ń jẹ́ Ọlọ́run ọba mínú in táwọn ẹni Ọlọ́run fi ń jẹ́ ní Ọlọ́run tí wọ́n fi jù wá lọ́nu ẹ jẹ́ ká wá bira wa léèrè ṣáà sọ yí pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n lo 20 ọdún láti fi pláàni ìyà tí ó jẹ ọmọ Nàìjíríà ni àbí kí náà fi plan èrò bàbá ni pé mo ṣáà fẹ́ di president kìí ṣe pé nǹkan mi gbogbo pláàni ò sí tẹ́lẹ̀ template Abíọ́lá náà ní copy and paste báwọn professor kan ṣe copy Kùránì àwọn bàbá wa ìfẹ́ ló ń dá gbogbo wa láàmú láàfin lè sòótọ́ ọ̀rọ̀ tá a bá ṣọ́ra ìyà yìí bí ó ti jẹ wá fọ́dún mẹ́rin rẹ̀ ni àfàánú Ọlọ́run èmi Ọlọ́run ló ní ó níbi tí mo ń lọ ńbẹ̀ ẹnì kejì tèmi kó bá òun náà ní Qarun la'natullahi alayhi nínú àwọn ọmọlẹ́yìn Musa ni tọ́lọ́run sọ̀rọ̀ yẹn fún wa wípé inna Qaruna kana min qawmi Musa Qaruna tẹ́ rí yẹn nínú ọmọlẹ́yìn ànábì Musa ni fabago alayhi ó ọ̀pẹ́sì Musa nígbà tó wó dọ́wọ́ ẹ̀ ni bí ó ní dáwà kan ṣe ń ọ̀pẹ́sì gbogbo ayé tó ń fọlọ́pàá dà wọ́n láàmú lọ́nà èrú lọ́nà ẹ̀tọ́ lọ́nà tí ò ní dààmú ọ̀nà tí wá bẹ́yìn yọ nísìn wọ́n ẹ̀ṣẹ̀ wá rántí pé mọ́ṣáláṣí ní ká lọ gbowó sí inna lillahi wa inna ilayhi rajiun wọ́n bá lọ́bí Adam ṣe mọ́ṣáláṣí yẹn ẹ̀ṣẹ̀ débẹ̀ ni torí pé wọ́n fẹ́ tún íméjì wọn ṣe íméjì tó ti ń bàjẹ́ yẹn wallahi ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní túnṣe padà torí wọ́n mọ̀ pé ẹ̀tẹ́ ti dé àtàbùkù torí kí ló fà náà èmi ló kó bá Qarun náà pẹ̀lú ọmọlẹ́yìn ànábì Musa fabago alayhi ó padà wá tẹ Musa mẹ́lẹ̀ ní torí pé ó lọ́lá torí pé ó lọ́rọ̀ níjọ́ tó wó dé sọ́wọ́ ẹ̀ tán ẹ̀gbọ́n tó sọ ni ó ní innama utituhu ala ilmin min indi olówó tóun ní ìmọ̀ tóun lòun fi ní kìí ṣagbára Ọlọ́run kìí ṣe mímọ́ Ọlọ́run kìí ṣe fẹ́ Ọlọ́run àná yẹn ló kó bóun náà innama utituhu ala ilmin min indi ìmọ̀ òun lòun fi ní gbogbo tóun ní kìí ṣe pàgbára Ọlọ́run òun náà lo àná innama ana utituhu ala ilmin min indi ṣẹ́rí àná innama utituhu ala ilmin min indi àná ló kó bá Qarun rí rẹ̀ bàbá wa Tinubu ríra wọn Jagaban of the universe Èkó Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ṣé gbogbo umura tí bàbá Tinubu ń lọ ní ẹ̀mí wọ́n wà ń bẹ̀ ni àwọn ọmọ Ọlọ́run dé umura àbáwọn Haúsá ń fọ́ọ̀sì wọn lọ bẹ̀ wọ́n ọmọ Ọlọ́run dé bẹ̀ àná yẹn ló kó bá Qarun tọ́lọ́run fi dá nǹkan rú mọ́ lọ́wọ́ àná yẹn ló kó bá Firaun la'natullahi alayhi ẹ̀gbọ́n ni ó ní ana rabbukumul a'la
èmi ni ọba yín tó ga jùlọ. Àná yẹn ló sì wí Ọlọ́run ní níjọ́ tó ti ń ṣe tí mò ń wò níran fa akhadhahu Allahu nakala al-akhirati wal-ula. Ọjọ́ yẹn lèmi Ọlọ́run ọba bínú, mo sì bínú sí mo fi yà tó ti wù kọjá àti èyí tí ń wù lọ́wọ́ àti èyí tí ó tún ṣe, mo wá fún gbogbo ẹ̀ mo jẹ́ papọ̀ níyà ẹ̀. Tòun ti bó ti padà sọ la ilaha illallah mọ̀ ń tọ́lọ́run sọ fún ni. Ọlọ́run ní al-ana ó ti kọjá asayta min qabl, ó ti yapa àwọ Ọlọ́run jìnnà wa kunta minal mufsidin, ó ti wà nínú àwọn tó balẹ̀ jẹ́. Al-ana ṣé sìn ó ti kọjá àmọ́ nunajjika bi badanika litakuna liman khalfaka aya. Màá là ẹran ara rẹ̀ mi níjó jẹ kó lè máa jẹ́ àríkọ́ṣe àríwòye fáwọn tí ń bá ń bọ̀ lẹ́yìn. Bóyá lèyí ni ò jẹ́ àríkọ́ṣe fáwọn tá à ń ṣe dáwà, fáwọn tá à ń ṣe wáàsí, tá a fi lérò pa lówó, tá a fi lóore pa lọ́lá látara owó táwọn kan dájọ tá a fi dọlọ́lá. Iṣẹ́ wo lẹ ṣe? Ọlá wo la ní? Kí la ní? Àwọn èèyàn ń dáwó lọ́tún, wọ́n ń dáwó lọ́sì ni wọ́n ń fún wa ká máa fi ṣe tọlọ́hun. Àwa fi ṣe tọlọ́hun mọ́, in tó kù ni pé àwa sọra wa di criminal, àwa sọra wa di bí ìgbà tí àwọn olórí ń ṣe court. Àwa ti di pé dáwà náà ti wá di ẹgbẹ́ òkùnkùn tó já sí pé àwa náà a gbọ́dọ̀ àtàkì ara wa, ẹjá gbọ̀nà báyìí, ẹjá gbọ̀nà báyìí. Secret court dáwà ìyẹn náà tún wà Nàìjíríà, orí àwọn comparators ló ti bẹ̀rẹ̀. Kódà ó lè wà lọ́dọ̀ àwọn àfáà tẹ́lẹ̀ àárí tó ráwọn àfáà kan náà ẹlẹ́gbẹ́ òkùnkùn ni wọ́n, àmọ́ àwọn yẹn fi ń wá owó kan fi lùyàn jìbìtì. Torí pé nínú ayé tá a wà yìí ẹni tí ń jẹ́ ọkọ̀ àfáà ló pọ̀, àfáà ò tó nǹkan kan. Secret court dáwà èyí tá a ṣe kù nílé ẹ̀kọ́, tá a ṣe tí wọ́n lé wa dànù nínú ẹgbẹ́ òkùnkùn, a tún wá gbé wọnú dáwà. Láwọn èèyàn náà bá wọ ẹgbẹ́ òkùnkùn yẹn ló fi já sí pé kò sí ń tá ń ṣe ń bẹ̀ mọ́, àfi kó máa já sí pé kò jọ bí òkùnkùn, bí ẹgbẹ́ òkùnkùn, bí ẹgbẹ́ òkùnkùn. Bẹ́ẹ̀ nìkan bá ṣàìdánú wa kò ní sẹ́ni tí ó rí láìda, bẹ́ẹ̀ nìkan bá ṣaburú nú wa kò ní sẹ́ni tí ó rí láburú, dáadáa náà ni ó máa jẹ́, torí pé ẹlẹ́gbẹ́ òkùnkùn là ń ṣe. Kọ́lọ́hun kó yọ wá ń bẹ̀. Àwa sọ dáwà di ẹgbẹ́ òkùnkùn táwọn èèyàn ń ṣe, kò wá síbàjẹ́ téèyàn lè máa ṣe ń bẹ̀ tí àwọn tó wà ń bẹ̀ yẹn fẹ́ rí síbàjẹ́, torí pé àtòyúrò àlà àṣìkọ́ọ̀lẹ́ àtàkà ò ẹgbẹ́ ẹyẹlẹyẹ ó máa wọ́tọ̀. Ọlọ́run dákun ṣíjú àánú wa. Ibi mo ti lọ náà ni àná náà ló ń kó bá wa tá à ń ṣe wá sí lónìí. Bẹ́ẹ̀ lómi bá bọ́ta yóò sì máa fọ́nu bí pé ó lè sọ òkèdè rẹ̀ wà láálí nínú yàrá ẹ̀ kò tó nǹkan kan, nínú ilé rẹ̀ kò já mọ́ nǹkan kan. Tó bá ti wá bọ́ta táwọn èèyàn bá ti ń pariwo pé ṣéwù Allah ya Gausu ya kinní kan, ẹlòmíì wa máa halẹ̀ bàbá béèyàn bá pàdé wa tí ò bá kí wa a lè sọ pé kó lọ lé kó lọ kú. Inna lillahi wa inna ilayhi raji'un. Astaghfirullah azim. Bàbá wa Tinubu Ọlọ́run dákun kó bá wa ṣíjú àánú wò wọ́n o. Bàbá wa dáadáa yìí sọ pé Tinubu is a religious person. A fi pọ́n wọn lé ní ṣé wọ́n ń kí wákàtí márùn-ún. Mohiska ṣé bàbá wa Tinubu ń kírun wákàtí márùn-ún? Ẹ̀yin fúnra yín ẹ dáhùn ẹ̀kẹ́ wá lọ bá wọn dáhùn lálìkẹ́ àmà. Ẹ má jẹ́ kífẹ́ máa bò wá lójú. Bàbá wa Tinubu kí wákàtí márùn-ún. Àwa náà fẹ́ràn wọn. Èmi náà fẹ́ràn wọn. Wọ́n yẹ kí wákàtí márùn-ún. Ìrun jímọ̀ gan torí sẹrímóníà jímọ̀ ni. Pẹ̀lú ìrun ìdí ni wọ́n ń kí. Ẹ má jẹ́ a máa fi ìfẹ́. Èmi náà fẹ́ràn bàbá wa Tinubu, èmi náà fẹ́ràn wọn. Àwa náà sì fẹ́ kán láṣeyọrí. Bẹ́ẹ̀ tí wá ń sọ ẹ sọ pé religious rárá o, wọ́n fẹ́ràn ẹ̀sìn. Wọ́n fẹ́ràn ẹ̀sìn yàtọ̀ sí pé nìyẹn wà religious. So ẹ ṣe jàre, Ọlọ́run ni yóò bàjẹ́ fún yín. So kọ́lọ́run kó ràn yín lọ́wọ́ kó bá wa ṣe dáadáa fún yín. So bí yẹn ṣe jẹ́ nù kọ́lọ́run kó ṣe dáadáa fún wa. So àná ibẹ̀ mo ti lọ. Ṣẹ́rí èèyàn fẹ́ràn ẹ̀sìn, ó yàtọ̀ sí pé òun fúnra ẹ̀ lẹ́sìn. Kódà àwọn kan wà nú ayé yìí, wọ́n lè ná ìyáláyà owó sínú ìsìláàmù yìí, àmọ́ wọn kì í kírun, wọ́n sì fẹ́ràn ìsìláàmù, wọ́n sì fẹ́ràn Ọlọ́run, kódà wọ́n fẹ́ràn ànẹ́bì. Kò sí tí wọ́n lè fowó dálà sínú ìsìláàmù, àmọ́ àti kírun ni wọ́n lára, tí wọ́n sì túmọ̀ ní kọ́lọ̀ ń dákun kó fi ro àwọn lọ́rùn. Olólùfẹ́ ẹ̀sìn ni wọ́n.
kódà àwa àfáà tá a bá wá rówó lọ́wọ́ wọn a máa pè wọ́n ní wòlíì Ọlọ́run, kò sí ní tá à ní pè wọ́n, a tún máa sọ pé Ọlọ́run dárúkọ wọn nínú Al-Qur'ani látara ń tá a fẹ́ jẹ àti ń tá a fẹ́ jẹ. àwa ó lè wọ̀ bíà ṣáfà kù láyé mọ́ ni, ṣáfà làwa tá a kù láyé. àwa àfáà tó já sí pé tá a bá ya fọ́tò owó olówó là ń bá ya fọ́tò, àràfà bá ya fọ́tò mọ́. ẹ wo orí social media náà kó olówó là ń wá kiri, káfà máa yálé olówó kiri. ní táwọn àfáà náà àwọn tí wọ́n jẹ́ tabi'in wọ́n sọ fún wa pé idha ra'ayta al-alima yataraddadu ala abwabi sultani fa'alama annahu lisun. tó bá rí àfáà tó yẹ pé ilé olówó lè ní, ilé olówó ló ti ń rí lọ́la lè ní, mọ̀ pé ó lè ní kìí ṣàfà, lisun lòun ní kìí ṣe alim. àfáà tó orí ti ń yálé olówó kiri tí ó tún wá máa ya fọ́tò ẹ̀ tẹ́ máa rí àwa àtìgbà àwa àtàwó, ó lè àwọn àfáà àtijọ́ ní òun náà máa ń tí mo kọ́ tì yóò. فإذا رأيت العالم يتردد على أبواب السلاطين أو على أبواب ذي مال أو على أبواب الأمراء فاعلم أنه لص. àfáà tó bá rí tí ó mọ bí kankan tá ń lọ kọjá ilé olówó tí ó mọ ya fọ́tò lé ní gbé sórí kinní lọ́la àwa àtìgbà àwa àtàwó lọ́mọ̀ kó lè ní ó lè. àkọọ́lẹ̀ wà tó sọ bẹ́ẹ̀ nínú àkọọ́lẹ̀ àwọn tabi'in, kódà àkọọ́lẹ̀ àwọn sàhábà tó sọ bẹ́ẹ̀ wà. ìyẹn la fi ráwọn Sheikh Adam tí wọ́n fi stand out, la fi ráwọn Sheikh Kamal tí wọ́n fi stand out, la fi ráwọn Sheikh Yusuf al-Abuaji tí wọ́n fi stand out, la fi ráwọn Tajul Adab tí wọ́n stand out. olówó ní ó máa wá àfáà wá, oníranù àfáà ní máa wá olówó kiri. tí wọ́n bá wá olónìí wọ́n ò wá ọlọ́la. in táwọn àfáà fi ṣe fáàrí lánàá ni pé kí làwọn fẹ́ lọ ṣe lé olówó, kí ló fẹ́ bùn àwọn lé ní àwọn àfáà tiwa. tẹ́ bá rí tán bá rọpo sí mọ́tò ilé olówó ni wọ́n ń lọ, kódà wọ́n lè lọ Àbújá nítorí ẹ̀. so kọ́lọ́n kó là wá kó síjú àánú wà kó ràn wá lọ́wọ́. ibi àti lọ náà ni pé èmi ẹ gbogbo ẹni tọ́rọ̀ kó bá lórí social media lé ní èmi tí ń bá bẹ̀, èmi tí ń bá bẹ̀ kí má jèrè, Ọlọ́run má jẹ́rin tí má bẹ̀ kò ní dá fún gbogbo yín. kí ló fà? èmi lágbájá ṣẹ̀mí bọ́ síta, I gave you 74 hours to tender apology to me and my family. kí ló fà? èmi àná èmi ẹni tí ó mọ̀lá tó ń fún yàn ní 74 hours inna lillahi wa inna ilayhi raji'un tí ó mọ̀ bóyá fún 24 hours kí ó ti ẹ̀bọ̀ láyé. La ilaha illallah. ẹ wá àfá ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹjá ṣe jẹ́jẹ́, èmi ó bí mi náà wí, ẹjá ṣe jẹ́jẹ́, ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀ kátìkàtì wa ti pọ̀ jù, rọ́dọ̀rọ̀dọ̀ wa lórí social media yìí pọ̀. bẹ́ẹ̀ náà mo ráfà kan jò ní àfá 419 ló sọ yí pé ìwọ tó bá ń gbé ọ̀nà lẹ́sù àlìjẹ̀nú kan ń bẹ tí ń fẹ́ jẹ èèyàn wẹ̀ wèrè ọmọ kékeré ni ó, wọn wá lọ wé láwà ní bí èèyàn pàtàkì. tẹ́ bá sì rí wọn 419 ni wọ́n pọ̀ bẹ́ẹ̀. àwọn tó tiẹ̀ wá ṣe láwà ní tó fáyìn fún wa ní ìsìn wà láì wàhálà dádálẹ̀ fún wa. èyí tí ò ní nǹkan kan tó bá ti dé báyìí wọ́n ti rí pápá àgbà ni. Ọlọ́run kó ṣíjú àánú wa. ẹ jẹ́ á padà síbi tọ́rọ̀ tí ń bọ̀. àná a máa ṣàkóbá ni, àfi ká jọ bẹ́ẹ̀ lọ́hùn fún bàbá wa Tinubu kọ́lọ́run kó bá wa ṣíjú àánú wọn. gbólóhùn èmi ló kàn àná yẹn àkóbá ni, torí pé nísìnyí ó ń fẹ́ jọ wípé àṣọ kàn wọ́n lóòótọ́. olólùfẹ́ wọn làwa náà nígbà tí gbogbo ayé ń pariwo mọ́ye tí wọ́n ní wọ́n ń ta ráìsì níbò mímọ̀ ti ń lọ sí 60 something thousand naira báàgì kan. mọ́ye tí wọ́n ń tẹ̀wá ní. béèyàn bá fẹ́ sanwó skul nísìnyí tó bá lọ́mọ mẹ́rin méjì ó dáràn, ó dẹ̀ lẹ́yọ̀ kan wàhálà ni. Wallahi máa ń gbé ọmọ kan pẹ̀lú ọmọ mi lọ skul láti ọjọ́ Monday tá a bá débẹ̀ wọ́n á ní wọ́n sí nílé, Tuesday wọ́n sí nílé, Thursday wọ́n sí nílé. kí ló fà á? torí pé wọ́n ti sanwó first term tán, second term ló sì wọlé yìí. wọ́n sì lè sọ fún wa pé nǹkan kan tilẹ̀kùn lé wọn ni. ẹnìkan ló ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ pé wọ́n lé ọmọ yẹn, wọ́n ti lé àwọn ọmọ ti wà. ó wá ń lọ sọ pé àwọn owó táàmù tó kọjá wọ́n ti san tán. ṣé yẹn nínú rẹ̀ fẹ́ máa dùn? so Ọlọ́run kó bá wa ṣàánú Nàìjíríà ni, tí bá ṣe pàánú Ọlọ́run so kó ràn wá lọ́wọ́ kó ṣe dáadáa fún wa. so now ibi àwa ti kúrò ní pé èmi ìmọ̀ kó bẹ́ẹ̀ dání kí gbogbo wa ṣọ́ra ń bẹ̀. Ọlọ́run má jẹ́ kó bá ẹ̀kọ́ kan nìyẹn lára bàbá wa Tinubu tá a gbọ́dọ̀ máa ṣọ́ra. kọ́lọ̀ Al-Qur'ani wa sọ fún wa, jẹ́ kí n dé ládé. ó ní wala taqulanna inni fa'ilun dhalika ghadan.
ẹ má máa sọ pé màá ṣe báyìí màá ṣe báyìí màá ẹ bọ́ bàbá ṣe ń sọ bàbá ń sọ confidentially pé a máa ṣe báyìí gbogbo ẹ̀ la máa ṣe ẹ lọ fọkàn yín balẹ̀ ọlọ́run ní illa an yasha Allah àfi tọ́lọ́run bá fẹ́ kí nǹkan yẹn ṣe èèyàn máa fi insha Allah sọ̀rọ̀ ni níjọ́ tí bàbá ń wí wọn fi insha Allah sí pé tọ́lọ́run bá ní ó gbà ṣíṣe ìyẹn làwọn ọmọ là fi gbọ́ jù wá lọ wọ́n ní insha Allah àwa sọ pé ìṣe náà ń búra ẹ wo Babangida ó lóun ó gbéjọba lẹ̀ Fábíọ́lá ń jọ́nà ó ní insha Allah tọ́lọ́run bá fẹ́ ọlọ́run ò sì fẹ́ kó gbé lẹ̀ àwa làwọn àmọ́ kó èrì wọn àwọn ti gbọ́n torí pé wọ́n lẹ́sìn wọ́n mọ ọlọ́run débẹ̀ ìwà jàǹbá wà lọ́wọ́ wọn ni èyí wọn ò sì ní kọ́lọ́ mọ́ sọ wọ́n lẹ́sẹ̀ ẹ̀sìn wọn kò sì ní kó mọ́ sọ wọ́n lẹ́sẹ̀ jàǹbá wọn wọ́n gba méjèèjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá mẹ́yì tí ó tẹ̀wọ̀n jù náà ìyẹn lórí àná kí gbogbo akálọ̀ ṣọ́ra ń bẹ̀ kó mọ jẹ́ ẹ̀kọ́ ibi tá a ti wá ń bọ̀ ni pé báwo làdísù àfáwà Abu Hurairah tó gba Islam ló kù ọdún méjì àbọ̀ kánàbí jáde láyé tá a bá ń pè é lọ́dún mẹ́ta à ń fi kàrámẹ̀ sí ni ọdún keje Gaswatu Tabuk Hunain lọ́dún keje ká fi gbogbo gàṣáwálẹ̀ ọdún keje l'Abu Hurairah gba Islam so ọdún keje sọdún kẹjọ Abubakar ń bẹ pẹ̀lú Ànábì fún ọdún mẹ́tàlélógún mẹ́ta orí ẹ̀ l'Abu Hurairah lò Umaru ń bẹ pẹ̀lú Ànábì fọ́dún mẹ́tàlélógún mẹ́ta orí ẹ̀ náà l'Abu Hurairah lò Ali ń bẹ pẹ̀lú Ànábì fọ́dún mẹ́tàlélógún mẹ́ta orí ẹ̀ náà l'Abu Hurairah lò Usman ń bẹ pẹ̀lú Ànábì fọ́dún mẹ́tàlélógún mẹ́ta orí ẹ̀ l'Abu Hurairah lò Abu Hurairah wá ládìísù ju gbogbo wọn lọ ó mọ̀rọ̀ Ànábì jù wọ́n lọ ó kọ́rọ̀ Ànábì jù wọ́n lọ ó dá Ànábì jù wọ́n lọ ẹ dákun ṣó bá làákàyè mu ṣó rọrùn bẹ́ẹ̀ ẹni ó dé Markaz ló kù ọdún mẹ́ta tí Sheikh Adam fẹ́ kú kó wá lóun mọ Sheikh Adam ju bàbá Mustapha Zaghlulu Sanusi lọ kó lóun mọ Sheikh Adam ju bàbá wa Musinu Edu lọ kó lóun mọ Sheikh Adam ju bàbá wa Jìrìjísù Àkọ́dó lọ́dọ̀ tiwa lọ kó lóun mọ Sheikh Adam ju bàbá wa Abdulatif Amúni lọ gbogbo àwọn tí mo kà á lẹ̀ yìí gbogbo wọn ni wọ́n yìí tún ṣàgbà àwọn bàbá wa kè ìtúwí ní Markaz ló jẹ́ kí n kà wọ́n ṣáájú káwá kú òǹbẹ̀ kírú ẹni yẹn wá lóun mọ Sheikh Adam ju bàbá wa kè ìtúwí àwọn èèyàn pọ̀ ńlẹ̀ bàbá wa Júmọ̀ Ìlàlà àwọn ṣáájú àwọn bàbá wa kè ìtúwí bàbá wa Professor Agaka àwọn tí ṣáájú àwọn bàbá wa kè ìtúwí kẹ́nìkan tó wá dé lọ́dún kẹta kó wá lóun mọ̀ wọ́n kó mọ Sheikh Adam ju àwọn kó wá mọ ẹtì ẹ̀já lo bàbá wa Ni'mal Mawla bàbá wa Ni'mal Mawla tí wọ́n ń wá Sheikh Adam látijọ́ yìí tí wọ́n sì wá wà ń bẹ́ dì sí àwọn nǹkan kan ń bẹ kódà tẹ́lòmí ò ní mọ̀ ẹ̀ṣẹ́ jàre láti 1989 kẹ́nìkan wá dé lọ́dún kẹta kó wá ní ha òun mọ̀ Sheikh Adam gan ó wá mọ̀ ju bàbá wa Ni'mal Mawla lọ ẹ mọ̀ wípé lọ́dọ̀ tàwa náà a mọ̀ pé kò bá làákàyè mu nǹkan tí ń bẹ ń bẹ nìyẹn. tẹ bá wa ṣí ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí ẹ oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣémi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí náà bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm. Para